ẹni tó sì ra mọ́tò fún ẹ kọ́ ni yóò tún bá ìwà mọ́. ẹni tó sì ra mọ́tò fún ẹ kọ́ ni ó tún bẹ̀ wá mọ́. wọ́n ti rà fún ẹ oríire tí wọ́n gbé fún ẹ ọwọ́ ẹ ló wà ìwọ ni kó mọ bí ò ti ní bọ́ ọmọ ẹ lọ́wọ́ ájà àmìsúra dèdè tí wọ́n fún yín ẹ̀ ṣírò ayé wọ́n ń pè lára yín. bádìrì fúrúsọ́tà. ìwọ náà tó lọ ní oláfààní kan jẹ olókìkí kan lò dákùn torí Ọlọ́run mọ kú àti utilize tọ́lọ̀ fún ẹ kó bá padà wá pa ẹ sí pé ó máa padà kúkú lójijì. bádìrì fúrúsọ́tà. lórí tó tiẹ̀ fẹ́ ìwọ náà máa tàgé àwọn èèyàn náà má disturb àwọn èèyàn. bádìrì fúrúsọ́tà. ok 100 followers ló ní lórí pa yóò pẹ́ so yóò dé ẹ̀dẹ́ náà ló padà di 1 million. bádìrì fúrúsọ́tà. wọ́n ní kó o post o tí ì rí 1000 likes ó wá torí ẹ̀ o padà lórí ẹ̀bùn tọ́lọ̀ ò fún ẹ ẹ̀bùn yẹn padà bọ̀ wá bú ẹ o. bádìrì fúrúsọ́tà. sórí gbogbo àwọn tí wọ́n wọlé ní àwọn alájà wa kíkí gbogbo àwọn alájà wa adésábò tí wọ́n wọlé ní ẹ wo kò sí ẹni tí wọ́n wọlé ní kí wọ́n tó máa wo òun náà fìgbà kan wò yẹn ni. bádìrì fúrúsọ́tà. alájà mi súra ẹ mọ tó yẹ sí pé ìran yín fi dùn wò òun náà ni pé ẹ̀yin náà ń wòran àwọn èèyàn ò gba máìkì mú rí kẹsàn pé kí ló kọ gbogbo ìwọ tí ò bá kí fẹ́ rí oríire àwọn èèyàn pẹ́tọ́ tí oríire tí wọ́n náà bá dé wàláì sùnmọ́ mi láì wọ́n gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n náà ò ní mọ bí ó ti bọ́ lọ́wọ́ rẹ̀. wàhálà fọ́ọ̀tà.